وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاة عن نفسه قد شغف حبها إنا لنراها في ضلال مبين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغف حبا إنا لنراها في ضلال مبين. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. ولما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرجي عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره لا يسجنن ولا يكونون من الصاغرين. قالت وذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن ولا يكون من الصاغرين. Ọba tí ó tún fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ọba tí ó tún fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Tó tún ní ká pàdé lénìí. Tó tún ní ká pàdé lénìí. Ó ní ká máa bẹ láyé. Ó ní ká máa bẹ láyé. Ká sì máa bẹ láyé. Ká máa bẹ láyé. Ká máa bẹ pẹ̀lú àlàáfíà. Ká máa bẹ pẹ̀lú àlàáfíà. A tún bẹ pẹ̀lú ìmánì. A tún bẹ pẹ̀lú ìgbàgbọ́. Eléyìí náà ọ̀gá orin lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí náà ọ̀gá orin ni lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Ramadan yìí bá ti ń bá lọ wẹ́rẹ́ yìí. Ramadan bá ti ń bá lọ wẹ́rẹ́ yìí. Ọlọ́run má jẹ́ àparí ẹnu sàárè Ọlọ́run. Ọlọ́run má jẹ́ àparí ẹnu sàárè Ọlọ́run. Má jẹ́ àparí ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Má jẹ́ àparí ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Má jẹ́ àparí ẹ̀ ní hospital. Má jẹ́ àparí ẹ̀ nílé ìwòsàn. Má jẹ́ àparí ẹ̀ nínú ìdààmú. Má jẹ́ àparí ẹ̀ nínú ìdààmú. Ọlọ́run kó ṣe rọrùn fún wa. Ọlọ́run kó ṣe rọrùn fún wa. Àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá ṣe àlékún ìkẹ́ àlékún gẹ̀fà nẹ́bí. Ọlọ́run bá ṣe àlékún gẹ̀fà nẹ́bí. Mọ̀lánà Sheikh Ahmed Tijani. Allahu ta'ala. Ọlọ́run bá ṣe àlékún ìkẹ́ wa. Ọlọ́run bá ṣe àlékún ìkẹ́ wa.
مولانا الشيخ الحاج إبراهيم ياس رضي مولانا الله تعالى عنه مشابه سلكين كيوا باوا مولانا الشيخ الإسلام الحاج مقدم محمد الأول مقدم الأول gbogbo bàbá yìí ti wà nínú ìkẹ́ Ọlọ́run gbogbo bàbá yìí ti ń bẹ nínú ìkẹ́ Ọlọ́run Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ wọn Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ wọn bàbá wa àgbà tí wọ́n rólé wọn tí wọ́n rólé àwọn ẹni Ọlọ́run tí wọ́n sì ń jíṣẹ́ wọn tí wọ́n ń jíṣẹ́ àwọn ẹni Ọlọ́run bàbá wa Khalifatul Khulafa bàbá wa àrólé gbogbo àwọn ẹni Ọlọ́run lórí ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó àti Delta State Maulana Sheikh Alhaj Muhammad Salis Adenekan afawa lao Sheikh wa lao baba wa lao ẹtì wáyé oyè yìí tí yóò ní padà wá bàjẹ́ ọ̀la ọ̀ma àjò tí lọ. Àfáwà àlàó àlàó ṣéwó àlàó àlàó àbáwà àlàó àlàó ẹtì wáyé oyè yìí tí yóò ní padà wá bàjẹ́ ọ̀la ọ̀ma àjò tí lọ. لقد جاءكم ليلة في صلاة الفاتح. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. ibi tá a sùn sí. ibi tá a sùn sí. òun náà ni ìgbà tí anabi Yusuf. òun náà ni ìgbà tí anabi wa Yusuf. àti Zuleika. àti Zuleika. tí wọ́n ń wọ́ jàkadì. tí wọ́n ń wọ́ ìjàkadì. látara pé ọkàn Zuleika ó fà sí ọkàn Yusuf ó fà sí Zuleika. ó wá ń wá gbogbo ọ̀nà láti fara kí i lára àmọ́ gẹ́gẹ́ bí a ti dá àwọn ànábì Ọlọ́run ànábì Yusuf sá mọ́ Zuleika lọ́wọ́ ìgbà tí Yusuf ó fi sá tí ó fi dẹnu ọ̀nà tó kóhun ó ṣílẹ̀kùn ọkọ Zuleika ló bá lẹ́nu ọ̀nà Zuleika wá sọ fún ọkọ ẹ̀ pé ẹni tí ó ronú aburú واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيد على الباب قالت ما جزاه من أراد بأهلك سوءا ما جزاه من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. Ànábì Yusuf wá ó sọ fún ẹni tó gbà á lé ẹni tó rà á lẹ́rú ṣe ń tó jọ bẹ́ẹ̀ Ọlọ́run wá ní wàṣáyídà ṣáhìdún Ọlọ́run wá ní kí ọmọ òpó ńlọ kó ṣẹ̀rí ẹ wo aṣọ Yusufu táṣọ Yusufu bá fàyà látẹ̀yìn Zuleika olódodo ni wàhúwà minal kadhibina Yusufu lòpùrọ́. وإن كان قميصه قد من دبر. àmọ́ tẹ́ ẹ bá wo aṣọ Yusufu tó ya من دبر látẹ̀yìn فكذبت Zuleika lòpùrọ́ من الصادقين. táṣọ bá ya níwájú Zuleika lólódodo Yusufu lòpùrọ́ táṣọ bá ya látẹ̀yìn Yusufu lólódodo Zuleika ní òpùrọ́. nígbà tí wọ́n wá wo aṣọ ànábì Yusufu wọ́n wá rí i pé ẹ̀yìn ni aṣọ ànábì Yusufu ti fàya. òdodo wá fojú hàn sí ọkọ Zuleika pé Zuleika ni ó ń parọ́ ànábì Yusufu ní kíni o òun olódodo ọkọ Zuleika kò jàǹpátá lérí ọ̀rọ̀ yìí
ó ní Yusuf a'ridi an hadha. يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. Al-Azizu tó jẹ́ ọkọ Zulikha tó jẹ́ mínísítà ní Cairo ńgbà náà lọ́hùn. Ó ní Yusuf a'ridi an hadha, ó ní mẹ́mí kò ń bí ọ̀rọ̀ yìí jẹ́ àgbàgbé ọ̀rọ̀ yìí má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó hàn sẹ́lòmíì lẹ́yìn èmi àti ìwọ àti Zulikha. Wastaghfiri li dhanbiki. Ìwọ Zulikha ń tiẹ̀ nítorí ṣe yìí àfi kó wá foríjì lọ́dọ̀ Ọlọ́run. Nítorí ṣe yìí nítorí lágbára púpọ̀ ni. ọkọ Zuleika ó ń sọ fún ànábì Yusufu oníwọ̀ Yusuf sórí tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kó o gbàgbé ẹ̀ kó o mójú kó ń bẹ́ẹ̀ Kó mú kó lẹ́mìí. kó o ṣàforíjì fún Zuleika látara nǹkan tó ṣe yìí. Ó wá kọjú sí Zulikha ó ní wastaghfiri li dhanbiki, ó ní ìwọ Zulikha fúnra rẹ̀ wá Ọlọ́run lálá foríjì níbi tó ṣe yìí. ọkọ Zuleika sì dojúkọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kan náà lórí tó ṣe yìí wọ ìyàwó mi wá Ọlọ́run lálá foríjì torí tó ṣe yìí kú dé kàtó. Innaki واستغفري لذنبك إنك كنت من الخاطئين. dájúdájú ìwọ Zulikha anti minal khatihin nítorí ṣe yìí ó ti fi hàn pé ó wà nú àwọn tí wọ́n ń ṣe lọ́hùn. Ó ti àṣìṣe ńlá lélẹ́yìí tó ṣe yìí ìwọ tó jẹ́yàwó ilé tọkùnrin míì tó tún wá wọ̀n ẹ́ ó ti ẹ̀ rántí pé tá lọ bá lọ àbọ̀ náà ń bọ̀. obìnrin eléyìí wá sí ni fún wa ìwọ tó ní ọkọ ńlé tọkùnrin mi tún ṣe aṣọ rẹ̀ wò ó rántí wípé bá lọ àbọ̀ ń bọ̀. nínú àwọn ọjọ́ tóbìnrin fi mújẹ síwájú Ọlọ́run nínú tóbìnrin fi mú jẹ síwájú Ọlọ́run tọ́lọ́run fi tètè gbàdúrà ẹ̀ òun náà ní wòwò ẹ̀. tọ́lọ́run fi tètè gbàdúrà rẹ̀ òun náà ní ìhó rẹ̀. Ọlọ́run o. njọ́ mo ti lọ́kọ wọ́lá pẹ́lú mi ò ṣì mí láṣọ wò rí Ọlọ́run ṣe báyìí fún mi Ọlọ́run ó sì ṣe fún. ó yẹ kó o lè sìrèkú fọ́lọ́run pẹ̀tọ̀ láìjọ́ tọkọ mi ti fẹ́ mi. èrèkún ni ò pọ̀ mọ́ láyé lónìí nígbà tí tìjú ò sí mọ́. Fáàrí la fi ń ṣe pé alọ́kọ má lálẹ́ alọ́kọ má lálẹ́ irú wọn yìí bẹ́gbẹ́ pé ìwọ tó wá ní òdìlé mélòó tó kọ́ ó ní mọ́tò mélòó tó rà tó bá tiẹ̀ kọ́lé tó ra mọ́tò ọmọ tó bí ṣoṣo oríire náà. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها Al-Azizu ń tó sọ fún Yusufu ní pé ọ̀rọ̀ yìí má jẹ́ kétí kẹrin ó gbọ́ lẹ́yìn èmi àti Zulikha àti wọ́ kọ̀tán síbi. jẹ́ àdè mọ́ bí. Fahawala Yusuf bikitmani hadha al-amr. Allahu Akbar. Gbogbo ọ̀nà ni Yusufu náà sì fi torí àwọn ànábì Ọlọ́run wọn ní àmánà gbogbo ọ̀nà ló fi gbà pé kí ọ̀rọ̀ náà má dé ta àmọ́ Ọlọ́run ọba ara ni ìdí kan àbí mi ọ̀rọ̀ yìí bọ́ta. ìdí kan àbí mi ọ̀rọ̀ yìí padà bọ́ta. àwọn domestic staff Zulikha ló fi dá sí pé ní gbogbo ẹni tí ẹlòmíì bàjẹ́ ọ̀rọ̀ lérí fóònù yóò máa sọ̀rọ̀ báyìí yóò sì gbogbo àlámọ̀rí ẹ̀ yóò sì yẹn kò sì mọ̀ pé fóònù tó ń wò òun kò láṣìírí. wọ́n ń sọ̀rọ̀ ní òmò bẹ́ẹ̀ ẹlòmíì ti táàpù fóònù ẹ̀ ẹlòmíì ohun ẹ̀ sì lo òkèdè bíi pé yóò máa sọ̀rọ̀ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀ yóò sì máa gbọ́ gbogbo ohun tí ń sọ èyí ó máa wá lo against ẹ̀. àwọn staff domestic staff Zulikha ọ̀rọ̀ yìí ta sí wọn létí. àwọn òṣìṣẹ́ Zulikha tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n jóbìnrin. àwọn yìí ni wọ́n wá lọ ń sọlọ́bíjásí pé ní bí kú ilé ò pa ní tòde ò lè pa ní. àwọn obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ fún Zulikha nulẹ̀ ni wọ́n wá lọ ń gbé ọ̀rọ̀ náà lọ́ọ̀ta pé ọ̀gá wa n tó ṣe rèé o n tó ṣe rèé o. gbogbo àwọn obìnrin inú Cairo lọ́dún náà lọ́hùn-ún wọ́n wá ń pẹ́. وقال نسوة في المدينة. gbogbo àwọn obìnrin inú ìlú Mísírà
àwọn abẹ́rẹ́ sí ní sọ káàkiri pé Imratul Aziz. odidi ìyàwó ọba odidi ìyàwó Al-Azizu tura Widu fata. kí ló lè sún ìyàwó ọba débẹ̀ kó máa wá fẹ́ kó máa nífẹ̀ẹ́ ẹrú lásán ẹrú tó dá sí pé ní wọ́n rà wá fún ẹnu lé kó máa ṣe kídímọ́ fún ẹni kí ló lè sún ìyàwó ọba dérú bẹ́ẹ̀. Qad shaghafaha hubba. láìsí èméjì ń bẹ ìfẹ́ ẹrú ìfẹ́ Yusufu ó ti mú Zuliha ní mímú tó lágbára. Inna lanara fi dalalin mubin. dájúdájú gbogbo wa yìí àárí Zuliha sí nǹkan kan ju pé ẹni tó ti nù dalalin mubin. Zuliha ti ṣàṣìṣe láṣìṣe tó fojú hàn ó sì ti nù nínú tó fojú hàn. falamma sami'at bimakrihinna. kò sí bọ́ọ̀rọ̀ ó ti máa lọ etí ọlọ́rọ̀ lè di lóòótọ́ àmọ́ fúngbà díẹ̀ ni tẹ́tí ọlọ́rọ̀ bá di fúngbà díẹ̀ ni tó bá yá ọlọ́rọ̀ náà padà gbọ́. létí ọlọ́rọ̀ bá di fúngbà díẹ̀ gbogbo ayé yóò padà gbọ́ yóò padà gbọ́ tó bá jẹ́ ní tó nífura. tó bá jẹ́ ní tí ló nífura. tí ọba Zuliha padà gbọ́ tí àwọn obìnrin ìlú ń sọ nípa ọ̀rọ̀ òun káàkiri ọ̀rọ̀ yìí ni wàá banú jẹ́ pé òun wá di ẹni ẹ̀tẹ́ lọ́dọ̀ àwọn obìnrin láàrin ìlú odidi aya. wọ́n fọ̀rọ̀ òun panu. arsalat ilayhinna. tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àyífi ìgbónára àyífi react sọ̀rọ̀ èyí tí n ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe àṣìṣe ni o. Allahu Akbar. Zuliha wa strategize ọ̀rọ̀ yìí àfi kóhun ó lo strategy pẹ̀lú ẹ̀ kóhun fọgbọ́n ṣe kóhun lè fún àwọn obìnrin ìlú lésì. arsalat ilayhinna. Zuliha wa ránṣẹ́ sí gbogbo àwọn top the cream de la cream. àwọn mínísítà àwọn ìyàwó mínísítà àwọn ìyàwó sẹ́nétọ̀ àwọn ìyàwó kọmíṣánná àwọn obìnrin tó níláárí láàrin ìlú kì í ṣe gbogbo obìnrin àwọn tó níláárí láàrin ìlú tó dá sí pé ní ìkan wọn tóun bá dádúgbò tiẹ̀ ní tó bá sọ ní gbogbo àwọn obìnrin tó kù tí ń bẹ̀ ó gbọ́. ó wá ránṣẹ́ sí gbogbo orú wọn bẹ́ẹ̀. wa a'taddat lahunna muttaka'a. wa a'taddat lahunna muttaka'a. Zuliha ó wá prepare kalẹ̀ fún wọn muttaka'a tí yàní ittaka'a ala shay'in. Ittaka'a kéèyàn irúṣẹ́ àtàjòkó sí yìí tó ní níta lè fẹ̀yìntì ó wá ní níta lè gbọ́wọ́ sí lápò ọ̀tún ó ní níta lè gbọ́wọ́ sí lápò òsì kursiyun muttaka'a. àga téèyàn lè fi jòkó tí ó rọ̀gbọ̀kú. àmọ́ nínú mánà al-Qur'an wa a'taddat lahunna muttaka'a. tá a bá fẹ́ tu bá al-Qur'an ti sọ a sọ pé a tù pé Zuliha wá pìpì àkàlẹ̀ fún wọn tébù tí oúnjẹ wà ń bẹ̀ muttaka'a tí àti wọn ó jòkó tí wọn ó rọ̀gbọ̀kú tí wọn máa wá jẹun. Zuliha wá bí ká sọ pé banquet. àwọn hòtẹ́ẹ̀lì kan wà tẹ́ pé bó bá débẹ̀ ó kàn máa tó bá dé lójú kòkòrò ó kàn ara rẹ̀ lè mọ̀ kó tó kó mẹ́ni tó bá ti dàkálà gbogbo tó bá fẹ́ jẹ pátá ó jẹ tẹ́nìkan ò ní díẹ̀ lọ́wọ́ mú. àwọn ilé olóúnjẹ kan náà wà bẹ́ẹ̀ ń lo òyìnbó $10 péré ó sì wọbẹ̀ ó bá wọbẹ̀ láago 8 àárọ̀ kó jáde láago 6 ó kàn máa kò sí tó ò ní jẹ àti drink àti oúnjẹ àti cake àti fruit and everything. máa jẹun lọ. àmọ́ ní ẹ wá ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ dàgbèsè láyé. wà á tẹ̀sí kó lọ́wọ́ ìdẹ̀tí nínú ìhun náà ṣẹ́kì. àwọn tí wọ́n ti kọ̀ tán. irú ẹni Zuliha wá gbé kalẹ̀ fún wọn
وآتت كل واحدة وآتت كل واحدة منهن سكينة وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وآتت كل واحدة منهن سكينا. Zuleika wá fún gbogbo wọn ní oúnjẹ tó gbé kalẹ̀ sẹ́ni tébù fún wọn, oúnjẹ tí ó require ọ̀bẹ ni tẹ́ pé ẹ máa fi ọ̀bẹ ẹ máa fi ṣe kí ni ẹ máa fi bó ara oúnjẹ náà kẹ́ tó máa jẹ. وقالت اخرجي عليهن. nígbà tí gbogbo wọn ti wá set wọn ti ready wọn ti ń fi ọ̀bẹ wọn ti fi ń bó ara ní tí wọ́n fẹ́ jẹ. قالت ليوسف اخرج عليهن. àwọn máa ń sọ̀rọ̀ kan pé báwo ni wọ́n ti ń sọ ẹ wo eléyìí ẹ wo obìnrin ẹ wète ó tún lò fún àwọn obìnrin ẹgbẹ́ ó fún wọn lọ́bẹ ó fún wọn ní pé oúnjẹ tẹ́ jẹ oúnjẹ tẹ́ máa fi ọ̀bẹ bò ní nígbà tí wọ́n ń bò tí wọ́n ń gbádùn oúnjẹ náà ó wá sọ fún Yusuf pé Yusuf. وقالت اخرج عليهن. wọ́n ní Yusuf ó yà wá bọ́ọ̀tà sí wọn ó kàn pé Yusuf ní bí ìgbà tó fẹ́ rán Yusuf níṣẹ́. الله فلما. ẹ mọ tí ń ṣe ni ó ń rán Yusuf lọ́yìn ràn án bọ̀ ń rán lọ́yìn ràn án bọ̀ bí ìgbà tóbìnrin bá ń polówó rẹ̀ níwájú ọkùnrin ó wá jẹ́ kí Yusuf máa fi ẹwà rẹ̀ kó máa fi wọn àwọn obìnrin tó kù nínú ìlú. فلما رأينه أكبرنه. فلما رأينه lẹ́ẹ̀kan náà tí wọ́n rí ànábì Yusuf pé tàlélẹ́yìn akbarnahu ni wọ́n bá gbárí mú pé ọlọ́run wọ́n gbárí mú ọ̀tá òdásọ́ ọlọ́run pé فلما رأينه أكبرنه. wọ́n gbárí mú wọ́n pariwo wọ́n gbọ́ lọ́run tóbi lára Yusuf pé èyàn ni. وقطعنا أيديهن. bí wọ́n ti rí ànábì Yusuf ara wọn ò balẹ̀ mọ́ ara wọn ò lélẹ̀ mọ́ ẹ̀mí wọn ò wá sí ń bò míì mọ́ lẹ́yìn ọ̀dọ̀ ànábì Yusuf. الله. وقطعنا أيديهن. kálukú wọn wá ń rẹ́ ìka ẹ̀ الله. kálukú wọn ń gé ọwọ́ wọn. La ilaha illallah. kì í ṣe pé Yusuf nìkan ni wọ́n wò ìfẹ́ Yusuf ti mú ẹ̀mí wọn. ó ti ṣàgáfà tàwọn náà. ó ti ṣàgáfà kùlùbù wọn. bí ìgbà tí magneti ò bá mú nǹkan. ìfẹ́ àwọn rí Yusuf lẹ́ẹ̀kan wọ́n sì sàkátà. La ilaha illallah. wọ́n fọ yanyan. káwá sọ Zuleika tí ń rí Yusuf lójoojúmọ́. ọ̀gá ni o. wọ́n rí Yusuf báyìí kálukú sì ń wo Yusuf yìí sì ń rẹ́ ìka ẹ̀ wọ́n ò sì fíìlì pé àwọn rẹ́ ìka wọn. وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك ولم تشعر بالآلام الله. من شدة محبة يوسف. gbogbo wọn ò mọ tí wọ́n ń ṣe mọ́ ó tiẹ̀ ó fíìlì ìnira pé kọ́bẹ̀ ó gé ni látara pé ìfẹ́ ànábì Yusuf ti mú wọn lẹ́mìí. Allahu akbar. àwọn apariwo pé haṣa lillah. وقلنا حاشا لله ọ̀ni kò lè eléyìí ò lè jẹ́ yàn. حاشا لله. haṣa lillah ọlọ́run má jẹ́ God forbid ma haza basharan eléyìí ò gbọ́dọ̀ jẹ́ yàn. eléyìí ò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́ nínú ọjà bọ́ ń sánmà ni. inú abara tọ́lọ́run dá wa yìí eléyìí jẹ́. gbọ́dọ̀ jẹ́yàn. ما هذا
بشرا إن هذا إلا ملك كريم. jẹ́yàn kò lè jẹ́ ọmọ ànábì ádámà kò lè jẹ́ dà ọlọ́run lábára tiwa yìí àmọ́ in hadha illa malakun karim. màlẹ́kà ni ó jẹ́. màlẹ́kà lélẹ́yìn yóò kò jẹ́. wá lè jẹ́ màlẹ́kà lásán gan. lè jẹ́ màlẹ́kà lásán. malakun karimun. màlẹ́kà alápọ̀nlé. kó jẹ́ màlẹ́kà olórí yóò jẹ́. àbí kó jẹ́ màlẹ́kà alápọ̀nlé torí pé kí ni àwọn njọ́nà ọlọ́run wọ́n ní mímọ̀ pé àwọn màlẹ́kà ọlọ́run bọ́lọ́run ti dá wọn ó yàtọ̀ sí títí wa. ìmọ̀ tí wọ́n nígbà náà ni pé àwọn màlẹ́kà ọlọ́run wọ́n yàtọ̀ sí títí wa. bọ́lọ́run ti dá wọn dídá tiwọn ó yàtọ̀ sí títí wa. ló fi jásí pé nínú ọlọ́run fi dí gàgà pé ká máa rí màlẹ́kà. ọlọ́run fi dí gàgà ẹ̀ bẹ́ẹ̀ bá rí màlẹ́kà kan lẹ́ẹ̀kan yóò sì ó lè tibẹ̀ kó ya wèrè tí ó fi jáde láyé. bẹ́ẹ̀ bá rí màlẹ́kà lẹ́ẹ̀kan ṣoṣo ní eré tibẹ̀ ya wèrè. Ànábì Muhammad sallallahu alaihi wasallam súrà tí màlẹ́kà Jibril máa ń gbé wá bá nẹ́bì. àwòrán tí màlẹ́kà Jibril máa ń gbé wá bá nẹ́bì. àwòrán rú tiwa yìí ni. àwòrán rú tiwa báyìí ni. fẹ́ pé ó máa ń mú àlàáfíà dání. ó máa ń mú àlàáfíà dání kò ní mú bẹ́ẹ̀ ó wá níjọ́ kan. قال رسول الله صلى الله عليه وسلم لجبريل Ànábì wá sọ fún màlẹ́kà Jibril níjọ́ kan pé. إني أحب أن أراك في الصورة التي تكون فيها في السماء. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún Jibril níjọ́ kan pé ìwọ Jibril súrà tí ó máa gbé wọn sánmà mo fẹ́ jẹ́ ní tiẹ̀ rí níjọ́ kan súrà tó máa fi ọpẹ́rẹ́tì ní sánmà ọlọ́run jẹ́ ń rí níjọ́ kan. قال جبريل Jibril wá dá Ànábì lóhùn pé. إنك لا تقوي على ذلك. eré Ànábì ó lágbára àti rí súrà hùn. قال النبي لابد. Ànábì ni tó bá nífẹ̀ẹ́ mi lóòótọ́. sallallahu alaihi wasallam. mo gbọ́dọ̀ rí. قال جبريل فأين تريد أن أعبد لك. nígbà tó tọrọ bá ti dà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mú tí ẹ bá ti di ọ̀nà pé kí déètì ó wà ẹ gbọ́dọ̀ ní venue pé ó dá ibo ni ká ti pàdé. قال بالأبطح. Ànábì wa wò pé ẹja pàdé níbi tó bá tẹ́ dáadáa tí ń ti rí ẹ tí wọn náà ti rí mi. قال جبريل لا يسعني الأبطح. Jibril wa ní Ànábì kí ni òun pọ̀ ju owó ti ró lọ. وقال النبي فبمنا Ànábì ní ó dáa já pàdé múná. قال جبريل لا يسعني منا. Jibril wa sọ fún Ànábì pé a ní kí ni òun pọ̀ ju owó ti ró lọ. bí múná ti tó múná ò lè gbà mí. قال النبي فبعرفات. Ànábì ní ó dáa bí múná ò bá gbẹ já pàdé l'Àràfá. قال جبريل ذاك عسى أن يسعني. Ilé wa rò pé ó ṣeé ṣe kíbi òun gbà mí. ذاك عسى أن يسعني. ó ṣeé ṣe kó gbà mí. قال فواعده. Jibril wa ṣàdéhùn fún Ànábì pé ó dáa jẹ́ àpàdé ńbẹ̀. وخرج رسول الله للموقف. Ànábì wa lọ sáàyè tí wọ́n ti jọ ṣàdéhùn. فإذا هو بجبريل عليه السلام قد أقبل من جبال عرفات بخشخشة. Allahu Akbar jọmọ ẹgbẹ́ lọ́n tóbi. nígbà tá Ànábì ó fi dé Àràfá ó ti ní kó wà tá Ànábì ó pàdé lẹ́ẹ̀kan náà ibi t'Àràfá ti bẹ̀rẹ̀ débi t'Àràfá pín sí. قد أقبل من جبال عرفات bí láti kún gbogbo Àràfá nìtàn yányán tí ò sáàyè lọ́tún tí ò sáàyè lósì kò sáàyè níwájú kò sí lẹ́yìn kò sáàyè kódà ibẹ̀ wọn ò tún wá gba ó rọ́jú fún rẹ̀ síbẹ̀ ni. بخشخشة وكلكلة قد ملا ما بين المشرق والمغرب. àtọ̀tún àtòsì àti wájú àtẹ̀yìn gbogbo ẹni Jibrila ló ti kún yán tán pátápátá. رأسه في السماء. eré Jibrila wá wà ń sánmọ̀. ورجلاه
قدمه في الأرض ẹsẹ̀ jìbìrìlà ó wà nù lẹ́lẹ̀ kò sí lókè lẹ̀ inú ilẹ̀ ní ẹsẹ̀ jìbìrìlà wà eré jìbìrìlà sì ń bẹ́ sọ́mà. فلما رآه النبي صلى الله عليه وسلم ànábì rí jìbìrìlà tó rí báyìí. خر مغشيا عليه ànábì dákú. خر مغشيا عليه ànábì rí jìbìrìlà lẹ́ẹ̀kan náà ànábì bá dákú. فتحول جبريل إلى صورته ودمه ọmọdé ò débi ẹrù lẹ́rù bá. aláyé lọ́run ni wo. sallallahu alaihi wasallam. ẹni àtòrí ẹ̀dá yé ni wo. sallallahu alaihi wasallam. kí ló ń sàṣàkóso fún. kai. táǹdọ̀nù bá yọ sí ẹ tí o lè dúró. Al-Qur'ani wà ń bẹ Salatul Fatihi wà ń bẹ àwọn ọkọ̀ ọlọ́run tí ò lo kàǹjọ̀nù ń bẹ ń bẹ. màlẹ́kà Jibrila lélẹ́yìí kì í sì ṣàǹjọ̀nù màlẹ́kà ni anabi ló yọ sí anabi ọkọ̀ jọ ṣàdéhùn pé jẹ́ àríra wọ́n sì gbà láti ríra. Friendly disposition ni Jibrila gbé lọ àmọ́ bó ti rí gangan ni anabi rí bá anabi bá dákú. فتحول جبريل إلى صورته وضمه في صدره. lẹ́ẹ̀kan náà Jibrila bá sáré paradà kú ònú súrà tó gbé wá. وضمه في صدره. ló bá padà sí nàmá àwọ̀ tí mà gbá gbé wá bá nàbì ló bá fa nàbì mọ́ra. وقال يا محمد ó ní rẹ Muhammad ana akhuka Jibril. لا تخف أنا أخوك جبريل. dákun má bẹ̀rù èmi ọmọ ìyá rẹ ni. فلما أفاق قال يا جبريل. nígbà tí ànábì wá padà sí. sallallahu alaihi wasallam. قال يا جبريل. ó wá níwọ̀ Jibrila. ما ظننت أن لله في السماء خلقا يشبهك. ànábì ní mi ẹ bá rori láyé pé ẹ̀dá ọlọ́run kan lè wà tó rí bó ti rí. قال يا محمد. Jibrila wá sọ fún ànábì pé. وكيف لو رأيت أخي إسرافيل. Jibrila ní èmi lórí ló fọ́ yìí. أيا tó bá wá rí Israfilu ńkọ́. إن رأسه تحت العرش èrí Israfilu abẹ́ àlẹ́ ara ṣe ọlọ́run ní. ورجلاه في تخوم الأرض السابعة. ilẹ̀ keje ẹlẹ́ẹ̀keje yányán ibẹ̀ lẹ́sẹ̀ Israfilu wa. الله. eléyìí ń júwe pé bá a ti ń wora wa yìí náà ló dùn mọ́. má wọ́n wá kú wa pé òun wá jọ̀nù àbó òun wá màlẹ́kà pa àbó òun wá nǹkan tó ju òrì ó ya wèrè ni o. òun wá wá kú wa kan káàkiri torí pé orí rẹ̀ lè yí. bó o sì ya wèrè ó máa ní skánskan. bó o sì ya wèrè ọmọ ní gángan ibi táwọn yẹn ti ń sunkún ó kàn máa rẹ́rìn ni. ibi táwọn yẹn bá ti ń sunkún wọ ẹ̀rí ni wọ́n máa rí wọ́n máa wò pépé. ibi tí wọ́n ti ń rẹ́rìn ó máa wá sunkún. ibi tí wọ́n bá ti ń rẹ́rìn wọ́n máa wá sunkún bẹ́ẹ̀. ibi táwọn yẹn ti ń yọ̀ ó máa banújẹ́. ibi wọ́n ti ń yọ̀ wọ́n máa lọ banújẹ́. ó máa wá múra òtútù nú ooru. inú ooru ó máa wá kákọ̀pọ̀. inú ooru ó máa kàkọ̀pọ̀ ni. báwọn yẹn bá sì ti rí bá tọ́. wọ́n wá wa kú wa káàkiri. wọ́n wá wa kú wa kí. gbogbo orúkọ ọlọ́run tí ò bá ní ìsìn nínú bó bá sa eré ó mọ yí ni. orúkọ ọlọ́run tí ò bá níyàn dánú tó o bá sá ọmọ rírì kúri ni. àwọn obìnrin ìlú àwọn ọ̀tọ̀kù àwọn ọ̀dọ́kùnlú olóbìnrin nílùú Mísírà. ọwọ́ àwọn wo Yusufu pé ìní àzà. ìní àzà ilà malakun karimu. ìní àzà ilà malakun karimu. eléyìí ò gbọ́dọ̀ jẹ́ èèyàn. eléyìí ò gbọ́dọ̀ jẹ́ èèyàn. màlẹ́kù màlẹ́kà ni. màlẹ́kà lélẹ́yìí gbọ́dọ̀ jẹ́. màlẹ́kà lásán màlẹ́kùn kẹrìmù. eléyìí màlẹ́kà alápọ̀nlé. màlẹ́kà alápọ̀nlé. alápọ̀nlé. òun lélẹ́yìí tó dúró wájú wa yìí. òun lélẹ́yìí táwọn wò yìí. wàkálẹ́tì. قالت فذلكن الذي لمتنني فيه. Zulikha ó wá fẹ́ jèrè ọ̀rọ̀ lára àwọn obìnrin ara àwọn ọ̀tọ̀kùlú nílùú Mísírà ó fẹ́ jèrè ọ̀rọ̀ lára wọn ó ní mo gbọ́ pẹ̀ ń bú mi ó ní mo tiẹ̀ gbọ́ pẹ̀ ń bú mi. Sùlá ni mo gbọ́ pẹ̀ ń bú mi lẹ́yìn. pé mo fọ́ fún Yusuf. nígbà tí wọ́n ti gé kàńtà. nígbà tí ọwọ́ wọn sì ti rẹ́ ó ti ṣẹ̀jẹ̀. ọwọ́ sì ti rẹ́. tí wọ́n mọ̀ pọ́wọ́ àwọn ti rẹ́. wọ́n mọ̀ pọ́wọ́ àwọn ti rẹ́. wọ́n mọ̀ pọ́wọ́ àwọn ti rẹ́. ìfẹ́ lágbára o. ìfẹ́. gbogbo ẹni bá nífẹ̀ẹ́ wa. gbogbo ẹni bá nífẹ̀ẹ́ wa. ẹ má jẹ́ àfojú wọn gbolẹ̀. ẹ má jẹ́ àfojú ẹni tí bá nífẹ̀ẹ́ wa gbolẹ̀ o. ìfẹ́
yóò máa tìyàn sọ́tún yóò máa tìyàn sósì ni. ìfẹ́ máa ń tìyàn lọ́tún a sì máa tìyàn sósì ni. gbogbo ní ti ń ṣe ni òun náà kọ́ ní ń ṣe. gbogbo tí Sùlẹ́kà ń ṣe ni òun kọ́ ìfẹ́ ni. ìfẹ́ ní ń ṣe ìfẹ́ òun náà ló máa wọn obìnrin nínú ìlú tí wọ́n ń géra wọn ń ka tí wọn ò sì mọ̀ pé àwọn ń gé ka ara wọn. ìfẹ́ yìí náà ló mú gbogbo àwọn obìnrin gidi tí ń bẹ nínú ìlú tí wọ́n ń géra wọn nìkan látara ìfẹ́ tí wọ́n ní sí ìlú. ó wá ní kálẹ̀t. قالت فذلكن الذي لمتنني فيه. Sùlẹ́kà wa kọjú sí wọn ó ní ti gbogbo yín lẹ̀ ń bú mi gbogbo yín lẹ̀ ń sọ̀rọ̀ sí mi gbogbo yín lẹ̀ ń sọ̀rọ̀ mi lẹ́yìn pé kò yẹ ó jẹ́ mi ní màá wá nífẹ̀ẹ́ ẹrú lásán. الله ولقد راودته عن نفسي فاستعصم. lóòótọ́ ibi tọ́rọ̀ dé yìí gbangba ti ó ti dẹkùn kedere ti bẹ̀ wò. kedere ti wá bẹ̀ wò ẹ̀kọ́ obìnrin ò lè farapamọ́ fúnra wọn mọ́ àwọn náà kú ti gé ka so báwọn náà ṣe wá fẹ́ mórí bọ́ ń bẹ̀. ẹ ti rí tí mo fara dànù. ẹ ti rí tí mo ń fara dànù lé ẹ̀ẹ̀kan péré lẹ rí nìkan yín gé èmi tí mo rí lójoojúmọ́ ńkọ́. nǹkan tí ń da Sùlẹ́kà láàmú nulẹ̀ tí gbogbo yín torí ẹ̀ tẹ́ ń bú pọ́nísì náà ni ṣùgbọ́n òun lẹ́yìn rí lẹ́ẹ̀kan yìí tí gbogbo yín gé ní kàtẹ́yìn. wàlá kadira wàtú wà nafsi. ولقد راودته عن نفسي فاستعصم. lóòótọ́ èmi ni mo fẹ́ Yusufu against his wish. èmi lọ́kàn mi fà sí Yusufu èmi ni Yusufu hùn fasta asama àmọ́ Yusufu ò gbà fún mi. fasta asama Yusufu kọ̀ fún mi. fasta asama فاستعصم. Yusufu ò ṣe ní tí mo fẹ́ ó ṣe. فاستعصم. Yusufu ò fara lẹ̀ láti jẹ́ pé kí n lè fara kí n. فاستعصم ولئن لم يفعل ما آمره. ibi tọrọ wa dé yìí Zulika wa ó bọ́ aṣọ ìtìjú kú kò tiẹ̀ tìjú mọ́ ó kàn bọ́ kúrò ni pé ibi tọrọ gbé dé yìí. ibi tọ́rọ̀ dé yìí. ولئن لم يفعل ما أمره ibi tọrọ wa dé yìí tí Yusufu ò bá wa ṣe ní tí mo fẹ́ tí ò bá ṣe ní tí mo bí ní tí mo fẹ́ ó ṣe fún mi tí ò bá fi ṣe ẹ̀hẹ́. ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين. tí Yusufu ò bá fún mi ní tí mo fẹ́ ibi tọrọ gbé dé yìí Yusufu ò ṣẹ̀wọ̀n. Sùlẹ́kà sọ ó sì dúró lérí ẹ pé Ànábì Yusufu ó ṣe ẹ̀wọ̀n tí ò bá ṣe ní tóun fẹ́. ó sọ lẹ́mìí rẹ̀ wípé kò sọ lẹ́mìí ẹ ó sọ jáde ó sọ jáde síta pé ó sọ létí àwọn obìnrin tó kù tí gbogbo wọn gbọ́. Yusufu ti bọ́ tàǹgbà náà ó wá ń sọ fún wọn pé ṣé bí n tẹ́ ń bú mi lé lérí rẹ̀. àṣé mo gbìyànjú. ọ̀gá lèmi ọ̀gá ni Yamuda ẹ mọ iye ìgbà tá a ti jọ ń gbélé ẹ̀yin rí lẹ́ẹ̀kan lẹ́ ń gé ka ara yín. àmọ́ ibi tọ́rọ̀ wá dé yìí nígbà tí ẹ̀yin náà ti wá mọ̀ pé bó ti rí àfi kí Yusufu ò ṣe ní tí mo fẹ́ tí Yusufu ò bá lè ṣe ní tí mo fẹ́ yóò ṣẹ̀wọ̀n. ولئن لم يفعل ما آمره ليسجنن ويكون من الصاغرين. àdánwò méjì ní Zulika ló plan ló sì aim láti fi kan Yusufu. àkọ́kọ́ ni pé tí Yusufu ò bá gbéra alẹ̀ Yusufu ó ṣẹ̀wọ̀n. ẹlẹ́ẹ̀kejì wala yakuna mina sa'irin a yẹpẹrẹ Yusufu a yẹpẹrẹ a sọ di yẹpẹrẹ a sọ kalẹ̀ débi pé gbogbo bó ti fáyìn tó yìí kò ní í hun ẹnì kankan mọ́ nù lù yìí. Allahu akbar. qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi. وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكون من الجاهلين. ṣé ẹ sì mọ̀ pé obìnrin ló mọ̀ òwò obìnrin tú. obìnrin ló mọ ìhòòhò. àwọn obìnrin ni wọ́n rí
bí Zulikha ti sọ̀rọ̀ Iyakumullah. wọ́n sì rí i pé n tó sọ yìí yóò ṣe o. wọ́n rí i pé ntí Zulikha sọ yìí yóò ṣe é. àwọn àpè Yusufu àwọn àpè Yusufu. àti maulatika. Allahu akbar. ntí ọ̀gá rẹ̀ fẹ́ òṣìṣẹ́ fún. ṣe tó o bá ṣe ó ṣẹ̀wọ̀n ó sì yẹpẹrẹ nùlú. Allahu akbar. lẹ́wọ̀n tí o lè sọ pé bàbá yìí ni ló jáde ń bẹ̀. Allahu akbar. Allahu akbar. Yusufu wa ń wo pé ìwọ Ọlọ́run. Yusufu ló bá ń wo pẹ́tọ̀ àdánwò ló dé yìí ìwọ Ọlọ́run. kí la ti ṣe. kí la ti ṣe léyìí sí. Maulana Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu. ṣé o ní inna lil mu'min yuhawwinu Allahu alayhi sakarati lil maut hatta yakhruja ru'uhu wala yuhissu bil alam. ọlá nabi ló sọ pé àdìsí ànábì. sallallahu alayhi wa sallam. pé àwọn kan ń bẹ nínú àwọn olùgbàgbọ́ òdodo. àwọn kan ń bẹ nínú àwọn olùgbàgbọ́ òdodo. tẹ́mi wọn bá fẹ́ bọ́ kúrò lára wọn. tẹ́mi bá fẹ́ bọ́ kúrò lára wọn. Ọlọ́run ó mú ẹ̀mí náà kúrò lára wọn. Ọlọ́run mẹ́mí náà kúrò lára wọn. o sì ní fíìlì ìpọ̀ṣìṣì ikú. wọ́n ní fura mọ́ pé wọ́n ní fura mọ́ bá ikú fẹ́ pa wọn. ara òní ni wọ́n débi pé wọ́n máa rò pé ikú fẹ́ pa wọn. ikú fẹ́ pa wọn ní fílíìsì rẹ̀. ṣé Ibrahim ní wàlí Ọlọ́run kan jọ ó wá sùn ó wá rí ànábì. sallallahu alayhi wa sallam. ó wá bí ànábì pé àdìsí tó ka yìí mo gbogbo ọ̀nà mo fi wá ní Al-Qur'ani tí mi rí. ó bẹ́ẹ̀ pé ṣé àdìsí yìí ṣé ó confam. ó ní ṣé àdìsí yìí confam. ànábì ní bẹ́ẹ̀ ni ó confam. ànábì ní bẹ́ẹ̀ ni òdodo ni. ó ní bolo owó ti ànábì ní kó wọnú Qur'an. ó ní kó wọnú Qur'an yóò rí bẹ́ẹ̀. ó wá ka Al-Qur'ani látòkè délẹ̀ kó rí. ó ka Al-Qur'ani látòkè délẹ̀ kó rí. ó tún wá kádàrá kó sùn kó rà ànábì. ó tún wá sùn lẹ́ẹ̀kan sí ànábì ó wá tún bí ànábì mo ka Al-Qur'ani délẹ̀ mi rí. mo ti ká yín rí. ànábì ní kó lọ ka Al-Qur'ani dáadáa. kó lọ ka Al-Qur'ani rẹ̀ dáadáa. ànábì wa ni ó dáa lọ ka Suratu Yusuf. ó ní lọ ka Suratu Yusuf. nígbà tó wá tó ń ka Yusufu ìwà ń ṣe tàfàkùrí pẹ̀lú bí ti ń ṣe tìláwà pẹ̀lú àyà kọ̀ọ̀kan. bí ti ń ka Al-Qur'ani yìí ti ń ka àyà kọ̀ọ̀kan ní ronú sí. bí ti ń ka àyà kan bí ti ń ka àyà kan ní ronú sí. bí ti ń ka àyà kan. nígbà tó wá débi falamma qala rabbi sijnu. falamma ra'aynahu akbarnahu. akbarnahu wa qatta'na aydiyahunna. nígbà tó bá ayé àlè débẹ̀ ipe àwọn obìnrin inú Mísírà wọ́n ń gé ka ara wọn. wọn ò sì nífura pé ìka wọn ń gé látara pé ẹ̀mí wọn ti rọ̀ mọ́ anabi Yusuf. wàlí Ọlọ́run yìí wá ṣèròrí pé n ta anabi ń sọ́ṣẹ́ yìí mi ni. Allahu akbar. náà wòlíì Ọlọ́run yìí wá ronú. àwọn wàlí Ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. àwọn wàlí Ọlọ́run tí wọ́n tí nífẹ̀ẹ́ wọ́n Ọlọ́run. ní ìfẹ́ nǹkan míì lẹ́yìn Ọlọ́run. wọ́n nífẹ̀ẹ́ nǹkan míì nígbà tí wọ́n bá fẹ́ lọ ìfẹ́ Ọlọ́run ló wà lára wọn. gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n ń ṣe nítorí ìfẹ́ Ọlọ́run ni. nígbà tí wọ́n bá fẹ́ pàdé Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ni ó mú wọn lẹ́mìí débi pé ikú ò sì máa pa wọ́n kò sí nígbà pé ikú ń pa wọ́n. ìfẹ́ Ọlọ́run ti ń bẹ lára wọn ti ń bẹ lẹ́nu wọn ni kò ní jẹ́ kó. àyà Zulikha yìí ló júwe fún wàlí Ọlọ́run pé falamma ra'aynahu akbarnahu wa qatta'na aydiyahunna wa qulna hasha lillahi ma hadha bashara in hadha illa malakun tá a bá ń ṣe. gbogbo ń tá a bá ń ṣe. kò rọrùn àti ṣe wà má ká máa ní àdéhọ́kàn pé mo fẹ́ ṣe nítorí tọ́lọ́hún. gbogbo ń tá a bá fẹ́ ṣe lóòótọ́ kò rọrùn láti ṣe àmọ́ tá a bá fẹ́ ṣe ká máa ní tọ́lọ́hún. torí ìjọ tá a jáde láyé ni o. ìjọ tá a bá jáde láyé ká máa fi tọ́lọ́hún kún gbogbo ń tá a bá fẹ́ ṣe. qala rabbi. qala rabbi sijnu ahabbu ilayya mimma. bàtàwọn obìnrin Mísírà tí wọ́n advice Yusufu pé ntí Zulikha fẹ́ ni àfi kó o ṣe. qala ya rabbi
Ànábì Yusuf wá kọjú sọ́lọ́hun. يا ربي Ìwọ Ọlọ́run ọba mi. السجن أحب إلي. Ó ní ìwọ Ọlọ́run èyí tí ń fi ṣe ti Zùlẹ́kà ń fẹ́ kúkú sọ mí sẹ́wọ̀n. السجن أحب إلي. السجن أحب إلي مما يدعونني إليه. قال ربي السجن أحب إلي مما يدعونني إليه. Ànábì Yusuf wá kọjú sọ́lọ́hun. Ó ní kóhun ó wọ ẹ̀wọ̀n kó sóhun sínú ẹ̀wọ̀n kí wọ́n ju òun sẹ́wọ̀n. Ahabu ilayya mimma yad'unani. Ó tẹ́ mi lọ́rùn mo nífẹ̀ẹ́ sí kí wọ́n sọ òun sínú ẹ̀wọ̀n ju kóhun wá ṣe ti Zùlẹ́kà tó ń fẹ́ kóhun wá ṣe lọ. tó bá yọ mí kúrò níbi àdánwò Zùlẹ́kà yìí. وإلا تصرف عني kaydahunna. Ó ní wọ Ọlọ́run tó bá mú ète àwọn obìnrin yìí tó mú ète wọn kúrò fún mi tó mú mi kúrò láàrin wọn tó lọ fi mí pamọ́ sínú ẹ̀wọ̀n. أصب إليه. Èyí tí wọ́n fẹ́ ni ọkọ̀ ó máa fà sí. Ọkọ̀ ó máa fà sí. Ẹni tó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ni tó gbà tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́la tó gbà tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá yá tí ń bá ń bẹ́ẹ̀ sọ ó fẹ́ máa ní soft mind fún díẹ̀díẹ̀. وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكون من الجاهلين. Ntó bá fi mú mi tọkàn mi bá sì fà sí tí n bá fi lọ ṣe ntí wọ́n ń fẹ́ kí n ṣe yìí. Àkún mínà lè jẹ́ àìlì náà èmi ló máa bẹ́nu àwọn ẹlẹ́ṣẹ̀ ní máa bẹ́nu àwọn ẹni ẹ̀ṣẹ̀. Kì í ṣe já àìlì náà bẹ̀rẹ̀ kì í ṣe aláìmọ̀kan. Àìmọ̀kan náà máa mú ní dẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ ni. Àkún mínà lè jẹ́ àìlì náà mínà lè muznibin. Èmi ló máa bẹ́nu àwọn ẹlẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run ni. fastajaba lahu rabbuhu fasarafa anhu kaydahunna innahu huwa samiul alim. Nígbà tí eré ni Ànábì Yusuf náà ń pè tẹ́lẹ̀ o. Nígbà tó rí i pé Zùlẹ́kà ò mú kínní ìlérè ni Yusuf wá sá lọ sọ́dọ̀ Ọlọ́run ló wá sọ fọ́lọ́run pé kọ́lọ́run ó fi òun sínú ẹ̀wọ̀n. Àmọ́ baba ṣe Ibrahim radiyallahu anhu ṣé òun ní Ànábì Yusuf sọ eléyìí kabla kamalihi kí pípé kí n ti ń jẹ́ kamal pípé kó tó débà nùbúwà Ànábì Yusuf ni. kíjà ànábì rẹ̀ tó pé onígbó ló sọ báwọn. ó ní law balagal kamal fi dhalika alwaqt la talaba min Allah tabaraka wa ta'ala an yaki'u sharra an-nisa wa sharra sijni. Baba ṣe bẹ́ẹ̀ ma ní tó bá jẹ́ pé kamalu ti dé ní pípé perfection ó ti dé sí ìjà ànábì Ọlọ́run Yusuf ni. Yusuf ò ní ẹ̀fà sọ pé kọ́lọ́hún ó fi òun sẹ́wọ̀n torí pé ó fẹ́ sá fún ṣìnà. Yóò tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́hún ó ṣọ́hun níbi àdánwò àwọn obìnrin yìí kọ́lọ́hún ó sì ṣọ́hun níbi ẹ̀wọ̀n Ọlọ́run ó sì ṣọ́ níbi méjèèjì. níbi méjèèjì ló ti bẹ lọ́ni Ọlọ́run ó gbàdúrà níbi méjèèjì náà. Jọ̀mọ́ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún wa gbogbo ìwọ tó máa fẹ́ ṣàdúrà ẹ gbọ́ dáadáa tí wàá wá sọ fọlọ́run pé Ọlọ́run tó orí bá ń bẹ́ nù kíní yìí fún mi wọ́n pè ẹ́ síṣẹ́ o ò ríṣẹ́ látọdún yìí wọ́n wá fi ṣẹ́ lọ ẹ́
ó jáde school láti bí ọdún 6 wọn gbà ẹ́ síṣẹ́ owó jáde àrí kọ́ńtíráàtì kan. ó wá ní ọlọ́run tó rí bá wà ń bẹ̀ fún mi ọlọ́run jẹ́ ó bọ́ sí. ìwọ ọlọ́run tó rí bá wà ń bẹ̀ jẹ́ ó bọ́ sí. yóò bá sọ orí mi má jẹ́ ó tíbi tire la dáyé. tíbi tire la dáyé níjọ́ tí wọn náà ń bọ̀ láyé ó gbébi wáyé ni o. ó ti mú kó ń bẹ̀ fún mi jẹ́gẹ́lẹ́ ìtẹ̀ mi lọ́wọ́ lówì. tíbi tire la ọlọ́run dáyé. Allah. ó ti ní kọ́lọ́run má fún ẹ iṣẹ́ mọ́. bí wọn bá bíbí mọ́mọ́ wọn ní ànáàsì tá a lọ. ibi àìmọ̀kan ní dí gbígbàdúrà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Allah. tí ó sì ní mọ̀ pé àìmọ̀kan òun ní dí gbígbàdúrà òun lọ́wọ́. la'anna Allaha qadirun ala kulli shay. ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó sì ní kápá láti ṣe gbogbo nǹkan. tó bá pé anabi Yusuf bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ni pé kọ́lọ́run ó là òun kúrò níbi ète àwọn obìnrin yìí kọ́lọ́run ó sì là òun kúrò níbi ẹ̀wọ̀n tí ṣe mọ̀ pé Zulikha ti sọ fáwọn obìnrin pé Yusuf ó ṣẹ̀wọ̀n àwọn obìnrin wọ́n sì ti pass message across sí Yusuf pé tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ o tó bá tẹ̀lé ó ṣẹ̀wọ̀n. Yusuf wá bẹ̀rù ẹ̀wọ̀n ó bẹ̀rù ṣìnà ó sá sínú ẹ̀wọ̀n. ó bẹ̀rù ṣìnà ó wá sá sínú ẹ̀wọ̀n. ká ló bá sọ fọlọ́run pé ọlọ́run làmí ń bí ète wọn kó o sì má sì jẹ́ ń ṣe ẹ̀wọ̀n ọlọ́run lágbára méjèèjì. ọlọ́run lágbára méjèèjì ìlọ́lọ́run ò lè ṣe. ó ń tọ́ lábàá ní káwù látọdún yìí. òun wá kó ní ìgire láti ọdún yìí. ọwọ́ ajájà rẹ nìkan fún ẹ. ọwọ́ ajájà matchmake ẹ pẹ̀lú yàn kan. ó wá ní kẹ́nìkan máa bẹ ṣe síara káàkiri. ó wá ní kó tó máa bẹ ṣe síara tó ti ṣe bọ̀ látọdún yìí kí ló já sí. síara eriwo ṣe oṣù mẹ́la síara eribu wo ni. síara ń fowó. ẹnìkan ní báwọn ṣe ọdún ní ti ṣe síara fẹ́ nìkan mọ́. Allahu Akbar. ó ní báwọn ṣe síara ó wá kọ́rùkọ obìnrin méje wá. orúkọ obìnrin méje. kẹsí. Allahu Akbar. ilé yìí pọ̀. ìwọ nìkan dídí obìnrin méje. inú Ramadan mo wà yìí mi ṣeré. ó wá ní wọn understand ẹ ṣé wọn jẹ fọdà máa sí ni. mo rántí bójú márùn lọ ṣá. Allahu Akbar. Allah. ó pọ̀ ó ṣeun. ó pọ̀. kéèyàn máa fẹ́ obìnrin méje láàrin oṣù mẹ́fà ó wá ní wọn understand òun ṣé mathematics lòun ni. Allahu Akbar. Allah. ó wá èmi náà wá dára mi láàmú. Allah. mo wá gba eléyìí dáa. Allahu Akbar. ẹgbọ́n tó sọ fún mi ó ní kan tí ẹ ti lóyún fóun nù wọn. Allahu Akbar. kí ló tún wá ń wá kiri. La ilaha illallah. tó wá ní máa bẹ yé sí ara. bẹ́ẹ̀ nìkan bá dé látọdún sọm tó fẹ́ ká ṣàdúrà sí ni. ibi ó bá ń lọ ni ojú àmọ́. ẹ jẹ́ àmọ́ bí tó ń lọ ká ṣàdúrà sí. má dà wá láàmú. má dà wá láàmú o. èyí tó bá rí sọ fọlọ́hún ọlọ́hún gbogbo oore tí ń bẹ lára ẹ̀ jẹ́ ó jẹ́ tèmi. Allah. gbogbo aburú tí ń bá ń bẹ lára ẹ̀ ọlọ́run bá ń ka kó ń bẹ. Allahu Akbar. adágbọ́sẹ̀ ìranù ní pé máa bọ̀ jájọ ṣe túùtọ̀ díẹ̀ ibi tó o bá ń lọ ni ojú àmọ́. Allah. Allah. anabi Yusuf. Qala rabbi asijinu ahabu ilayya mimma yad'unani ilayhi wa illa tasrifu anni kaydahunna asibu ilayhinna wa akun minal jahilin. anabi Yusufu. alayhi salatu wa salam. ikhtara sijna. ọfọ mẹwọn. ó fọwọ́ mú ẹ̀wọ̀n. ayakumullah. torí pé fẹ́ ṣe kí ni ó fẹ́ sáfù ṣìnà fastajaba Allahu rabbuhu. fastajaba lahu rabbuhu. lọ́lọ́run bá gbà fún un. fasarafa anhu kaydahun. nígbà tó yẹ pé ló bí a sọ pé ní decision making your choice of decision ó ní í ṣe pẹ̀lú alámọ̀rí wa o. gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé àtàníyàn tó bá dà lórí ẹ̀ ó ní í ṣe níbi àlámọ̀rí wa. gbogbo lápẹẹrẹ choice ìyàwó tó fẹ́ òun lójú ibi tó wà lẹ́ni. ìyàwó tó fẹ́ lójú ibi tó wà lónìí. òun lójú ibi tó wà lẹ́ni. Allah. choice course tó lọ ṣe ní yunifásitì òun lójú ibi tó wà lẹ́ni. Allah. tó ti ṣiṣẹ́. ibi tó ti ń ṣiṣẹ́ choice ibi tó ṣẹ́tù fún gbogbo máa ṣiṣẹ́ òun lójú ibi tó wà lẹ́ni. Allah. so henceforth going forward gbogbo choice gbogbo decision tá a bá fẹ́ máa make. gbogbo decision tá a bá fẹ́ máa make. ẹ jẹ́ ká máa mọ̀ pé kò sí tọ́lọ́hun ò ní kápá. ẹ jẹ́ àmọ̀ pé kò sí tọ́lọ́hun ò ní kápá ẹni bá mú choice bàbá Ìjẹ̀bú yóò kàn mọ́ pọ́n lásán ni. So, fastajaba lahu rabbuhu. ní ẹ̀wọ̀n
ẹ̀wọ̀n ni Ànábì Yusuf ẹ̀wọ̀n ló choose ẹ̀wọ̀n ló chúùsì. níbi tó ti ń sá fún ṣìnà. ó ń sá fún ṣìnà wá sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. fastajaba lahu rabbuhu. واستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. nígbà tí Ànábì Yusuf tó ti choose pé kọ́lọ́hún ó fòun sẹ́wọ̀n Ọlọ́run bá gbà bẹ́ẹ̀ fún Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún fasarafa anhu kaydahunna. Ọlọ́run wá mú ète àwọn obìnrin yìí Ọlọ́run mú kúrò fún Ànábì Yusuf. ẹni tó ti wà lẹ́wọ̀n ṣé ẹnì kan tún máa wá lọ sọ pé òun fẹ́ bá ṣe nǹkan kan nú ẹ̀wọ̀n. ilé tí wọ́n máa fi dẹ́rù bá lẹ́yìn ẹ̀wọ̀n. kò sí mọ́. Allah. innahu huwa as-sami'ul 'alim. innahu huwa as-sami'ul 'alim. ibi tí mo fẹ́ sùn ní òun. ibi tá a fẹ́ sọ̀kalẹ̀ sínú lónìí. kálukú wa ká lọ mọ̀ pé Sami'ul 'Alim lọ́lọ́run. innahu huwa as-sami'ul 'alim. innahu huwa as-sami'ul 'alim. Sami'ul 'Alim lọ́lọ́run ọba tí ń gbọ́. sami'un basirun alimun mutakallimun qadirun yu'idul alamina kama bada qadirun yu'idul alamina kama bada. Sami'ul 'Alim lọ́lọ́run ọba tí ń gbọ́ ni jẹ́rí bó ti ń gbọ́ Al-Alim ni. Allah. ọba tó ní mímọ̀ nípa tí ń ṣe wá ó ní mímọ̀ nípa ètò ìgbésí ayé wa. Sami'un basirun gbogbo tí ń bá ń ṣe mutakallimun. gbogbo tí ń bá ń ṣe gbogbo tí ń bá ń ṣe òun. má fi bí tí ń ṣe é ni má fi béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. má fi bí tí ń ṣe é ni béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. Sami'un basirun alimun mutakallimun qadirun yu'idul alamina kama bada qadirun yu'idul alamina kama bada. bó ṣe ń ṣe é lọ́wọ́. bó ti ń ṣe é lọ́wọ́. gba Ọlọ́run bó tiẹ̀ jẹ́ 1,000 naira jẹ́ kí mi náà máa rí èdè. bó tiẹ̀ jẹ́ 1,000 naira jẹ́ máa rí èdè. ìjọ tí 1,000 bá dé. ìjọ 1,000 bá dé. kò ní tó mọ́. kò ní tó mọ́ wọ́n lé ọmọ rẹ kó nu yàrá neighbor torí pé ò ní TV ó wá ní Ọlọ́run bó tiẹ̀ ṣe black and white fẹ́mi náà. Ọlọ́run wá ra black and white. Ọlọ́run wá ra black and white fún ẹ àdúrà tó ṣe ló gbà. kò wá gba yìí mọ́. kò wá gba yìí mọ́ audio school. ó wá tún wá òtúnṣe wàá bẹ̀rẹ̀ sí ní tọrọ Color TV. ó ṣe wá bẹ̀rẹ̀ Color TV nígbà tá. ó ṣe béèrè Color TV lẹ́ẹ̀kan lọ́dọ̀ Ọlọ́run. Sami'un basirun alimun mutakallimun. béèrè oore kékeré lọ́dọ̀ Ọlọ́run. èyí béèrè oore kékeré lọ́dọ̀ Ọlọ́run. èyí sì ronú sí Ọlọ́run pé eléyìí pọ̀ jù má jẹ́ ń bí. má bí Ọlọ́run pélé ìpọ́jù ṣó ọ̀ndarẹ̀ tí Ọlọ́run ni àbọ̀fẹ́ máa wá ìní Ọlọ́run. kò ní ní àbí kò lágbára tí yóò fi ṣe. ṣáwọn epo ni àbíta ìrówó rà tọ́ lọ́hùn. Sami'un basirun alimun mutakallimun qadirun yu'idul alamina kama bada qadirun yu'idul alamina kama bada. Suleika àti Yusufu. ìta Suleika àti Yusufu. sísìn kí láwa yìí. Alhamdulillah season film ní alẹ́ wo tán sá. sísìn fíìmù ni o. Innahu was-sami'ul 'alim. ìgbà tí wọ́n sọ Yusufu sẹ́wọ̀n kí ló tún ṣẹlẹ̀ sí Suleika. innahu was-sami'ul 'alim. ṣebí Suleika ló orchestrate bí wọ́n ti sọ Ànábì Yusufu sẹ́wọ̀n. kò bí bóyá ó ní ìsinmi ni. nígbà tó ti dọ̀tá rẹ mọ́kẹ́jì ó yẹ kó sí. كانت زليخة في العذاب ويوسف في راحة. La ilaha illallah. Zuleika ló ní dandan kí Yusufu ó ṣẹ̀wọ̀n wọ́n sì sọ sẹ́wọ̀n ó yẹ kí Zuleika ó ní ìsinmi ni. Allah. ẹ wá wo Ọlọ́run ó ní ìta aṣọ níjẹ̀ẹ́dógún
ẹni bá ń sà ẹni bá lọ ń ṣoògùn fẹ́ràn àbó ń ṣoògùn fẹ́ àbí ń sàṣẹ́ nìkan òun làdánwò máa mú. ìwọ tó lọ ń ṣe love sham. òun ni ó sì kọ́kọ́ sú. ìwọ tó ṣe káyà máa ń ta. innahu sami'un alim. innahu sami'un alim. Ismaila ó ṣáà júwe pé Ìbàdàn lòun ṣáá. mo represent wọn dáadáa. Ìbàdàn. Allah. Zuliha kanat fil azab. ẹ̀yìn tí anabi Yusuf wá bọ́ sínú ẹ̀wọ̀n Zuliha wá bọ́ sínú ìnira. Allah. ọkàn anabi Yusuf wá balẹ̀ nú ẹ̀wọ̀n. salatu wa salam. ibi àwa yìí da. ibi àwa yìí da. ọkàn anabi Yusuf balẹ̀ nú ẹ̀wọ̀n. àwọn ọkùnrin la. kí wọ́n fi hàn sẹ́wọ̀n kankan tí wọ́n balẹ̀ kése bí àwọn Nàìjíríà sàn. Zuliha wá wà nù rora. Allah. kí ni rora náà ẹni tá ń jẹrán ẹni afẹ́ rí àrímọ́. ẹni afẹ́ rí àrímọ́. ìbá tí ẹ̀ ṣe ń rí à ń wo wa. ẹlòmíì torí obìnrin ní sí máa ń gba street tí ò yẹ kó gbà ọ̀nà bòmí sì ní gbà lọ́bi iṣẹ́. àmọ́ torí kó lórí. Zuliha ò rí Yusuf mọ́ ara wa ní ara ò lélẹ̀ mọ́ inú ẹ̀ ò dùn mọ́ ọkàn ò balẹ̀ mọ́ anabi Yusuf wá ní sinmi inú ẹ̀wọ̀n. Allahu Akbar. Zuliha yóò ilé tí Zuliha kọ́ mu yóò wá dúró síbẹ̀ báyìí yóò máa wá ẹ̀wọ̀n tí wọ́n sì sọ Yusuf sí ilére ẹ̀wọ̀n rẹ̀. ilére ẹ̀wọ̀n rẹ̀. yóò máa wá dúró sí bákóni báyìí yóò máa wá wo inú ẹ̀wọ̀n tí Yusuf wà bí pé kọ́ yọjú o. bí pé kí Yusuf ó tiẹ̀ yọjú kóhun ó rojú ẹ̀. kó tiẹ̀ yọjú kóhun lójú ẹ̀. a máa balọ̀ lọ́la pẹ̀lú. innahu sami'un alim. innahu sami'un alim. ológidi ni obìnrin lọ́dọ̀ ṣé Ọlọ́run. máa sọ fọlọ́run mọ́ pé torí bá wà nínú ilé ìdí ó bọ́ sí. torí bá wà nínú eléjì ó bọ́ sí. nǹkan kan wà ń bẹ̀ tí ò sóore ń bẹ̀. ṣé nǹkan wà bẹ́ẹ̀ tí ò sóore ni. ṣé nǹkan kan wà tí ò sábúrú ń bẹ̀. ṣé nǹkan wà tí ò sábúrú ń bẹ̀ ni. nígbà tí wọ́n ń bọ̀ wáyé ìwọ nìkan ló dá wá. ìjọ tó ń bọ̀ wáyé. ibi náà tẹ̀lé ẹ̀. ibi tẹ̀lé ẹ wá. wọ́n rọ́bí sẹ́gbẹ́ kan ni. wọ́n rọ́bí sẹ́gbẹ́ kan ni. ni wọ́n fi ráyé gbé. ni wọ́n fi ráyé gbé. ó sọ fọlọ́run gbogbo ibi tí wà nú oore yìí Ọlọ́run mú kó ń bẹ̀ fún mi. gbogbo ibi tí wà nú oore yìí Ọlọ́run mú kó ń bẹ̀ fún mi. ìwọ tó rí lẹ́gbẹ̀ẹ́ wọ́n jàjà fún ẹ ní rúmà pálọ̀ sẹ́kọ̀tẹ̀ lọ́fẹ̀ẹ́ ó tún wá lọ yẹ̀wò pé ṣó dáa. ẹ pé ó wá bu yẹ̀pẹ̀ léwu lọ. ṣó dáa. ẹ bá ń wo ṣó dáa. abẹ́ bíríìjì ló padà sùn gbẹ̀yìn. innahu sami'un alim. innahu gbogbo wa ẹ bá ń ṣe lílá Áfíríkà Salatul Fati kan fẹ́ ru Ọlọ́run kan fúnra ẹ̀ ló pè pé gbogbo nta fi ṣe fitaru ní èní ọ̀la àti Sunday òun ó ṣètò ẹ̀. Allah ó tó ká ṣàdúrà ọ̀la. pé ó ní tẹ̀síìrì yìí ń pè ní ó ní báwo làwọn yẹn ṣe ń ṣe à ń ṣínú bẹ̀ náà ni. à ń ṣínú bẹ̀ ni o. olóhùn ò rí tracy sí pé mo ní Ewolade máa wá ṣe fitaru máa wá gbé kámẹ́rà sí. àwọn ìṣe báwọn. Ọlọ́run ò ní aṣerú ẹ̀ rí. Ọlọ́run ò ní aṣọ́rí hàn. àdàmú lọ ọyẹ tó. wá ṣe fitaru ẹni tí ń tún gbé kámẹ́rà ògbé dáadáa ló dé ń fọtí. ẹni tó tún gbé kámẹ́rà ògbé ó wá dé ń fọtí ó fún yàn fìlà ó tún wá ń gara Ọlọ́run tó fún lórí tí ó dé fìlà sí kí ni kọ́lọ́run ṣe. ládàá tó fẹ́ rí bẹ̀ náà ló ti rí wọn. Allah. alibayan. orí Ọlọ́run ju ti kámẹ́rà táwọn yóò máa rí nù. orí Ọlọ́run ó ju ti kámẹ́rà yẹn lọ Jacob àbí kọjú kámẹ́rà dùnú sí ẹ. Allah. bàbá fẹ́ sori ká ṣe nítorí tọ́lọ́run. sórí torí Ọlọ́run. gbogbo n ta n ṣe Ànábì ló ní a ṣe. Ànábì ló ní a ṣe o. Ànábì inú Ramadan Ànábì máa tọrẹ ju atẹ́gùn lọ. Ànábì a máa tọrẹ ju atẹ́gùn lọ. bátẹ́gùn ti yalu àtọ̀tá àtọ̀rẹ́. bátẹ́gùn ti yalu kó wá tó nì. ìtọrẹ Ànábì ju bẹ́ẹ̀ lọ. ìtọrẹ Ànábì ju bẹ́ẹ̀ lọ Yorùbá Ànábì. ó sì sọ bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ náà. ó sọ bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ adẹ̀sí rí kó ti ń ṣe bẹ́ẹ̀. ilé àfi Salatul Fati gbogbo àyè tó wà Ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀ má ní lára má dá lára. Àmín. آمين آمين. بسم الله الرحمن الرحيم يا فتاه افتح لي يا bá a ti jọ ń wí náà ni kájọ máa wí tí ó fi mọ́ kálukú wa lẹ́nu. ẹ jẹ́ jọ máa wí tí ó fi mọ́ra. àdúrà ńlá ni àdúrà ẹ̀ṣà ni. odidi àdúrà ni o. kájọ máa wí tí ó fi mọ́ wa lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé Jímọ̀ ọjọ́ mẹ́jọ
òun ni Laylatul Qadri wà láàyè yìí tá a bá ti parí tafsiri ní ìrọ̀lẹ́ tó bá tún di lálẹ́ á pàdé láti wá ṣe Laylatul Qadri pẹ̀lú Al-Qur'an pẹ̀lú àwọn okọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àdúrà téèyàn ṣe pé tọ́lọ́mù bá fi ní a ṣe kò gé olólè Laylatul Qadri ó tún lọ jó lóru Laylatul Qadri ó tún lọ jó kò wá tún díjọ́ gidi ṣàṣù ní wájú. tọ́ ọlọ́run ó gbàdúrà wa àmín àmín. bákan náà ìjọ Eid ìjọ ìtúnu àwẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àyè yìí náà láti kí Eid pẹ̀lú ògo ọlọ́run kẹsẹ̀ wa kó pé síbí pẹ̀lú ògo ọlọ́run. Allahu Akbar. ọlọ́run ó sì ṣe rọrùn fún wa. Àmín. ọlọ́run ó sì dẹ́mi wa sí. Àmín. ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run. yá fàtà o. ìwọ̀ntàlẹ̀ yá bàdà ìwọ̀ntàlẹ̀ Ya Wahhab habli yá habli ya Razzaq ارزقني يا رزاق ارزقني wala adrak ya Jawad جودني يا جواد جودني يوم يكون ناس كالفراش المبثوث موتي عاجلي يا موتي عاجلي وتكون الجبال وكلين معروف يا كريم أقيم لي يا كريم أقيم فأما من ثقلت موازينه يا عظيم عظيمني يا عظيم عظيم فهو في عيشة راضية يا منجي ناجني يا منجي ناجني وأما من خافت موازينه يا متفضل فضلني يا متفضل فضلني فأمه هاوية يا واسع واسعني يا واسع واسعني أدراك ما هي يا مغني أجرني يا مغني أجرني رب خير الخلق من يرفع البلوى ìwọ ọba tí máa gbé àdánwò kú òfin ni ọlọ́run gbogbo ìran àdánwò tí ń kojú wa. وجه حاجاتي وحاجات من أهوى olùwọ́ pọ̀ tó kò sẹ́ni tó lè bí àìlẹ́yìn ọlọ́run. لك الجود والإفضال والعبد واقف gbìyànjú lóòótọ́ Anobi nù wa iṣẹ́ tí ń ṣe lé mẹ́ta ọlọ́run ò mọ́tàbá ní fàlùbáríkà. ببابك رجوع أن تزيل له شجوى Ọ̀pọ̀ lọ́wọ́ àfàlùbáríkà ọlọ́run àbèrè àlùbáríkà lónìí mọ́tà fi fún wa. حليم عليم قادر أنت واحد Ọba tó mọ ń tà fẹ́ òsì lágbára láti ṣe ń tà fẹ́ fún wa lọ. واصل شؤون الأمر في السر والنجوى Kò ní kí wọ́n lọ́ọ́ mẹ́jọ ọlọ́run mọ́ ọlọ́run mọ́tà sànú wa. أتيناك ربي نطلب الفوز والرضا Ọlọ́lá kò tàwọn ọlọ́run ló sì mọ́tà dáwọn lọ́wọ́. وعلما ورزقا واسعا فوق من هوى Síbi ta ọlọ́run ò mọ́tà bá ní yanjú ẹ̀ fún wa ọlọ́run. جميل أيا شكور حقق لنا المنى Ìjogún bí ẹni jogún ilé ọlọ́mọ́tà wọlé àjòkún ìmọ́tà kápẹ́. بجاه رسول الله الجاه والتقوى Onílọ́lá nábì wa máa ṣe wọ́lá nábì mọ́tà dùn wá nú ọlọ́run. جلست إلى باب الغني معاربي Ṣẹlẹ̀ nù rẹ̀ kan orí ẹnìkan ní ti bẹ́ẹ̀ oríire tí ò ṣẹlẹ̀ nù rẹ̀ wá. وأنا